abiyamọ ni. Ẹ fi àmì yan ẹ̀dá tí ó dàbí bàbá mi. Níjọ́ ẹkún pẹ̀lú ẹ̀rín abiyamọ ni. Níjọ́ ẹkún pẹ̀lú ẹ̀rín abiyamọ ni. Ẹ̀rí ẹ̀dá tó wù mí jù nínú ayé. Ìní dáàdì mi ṣe ti jókòó. Ikú tó pa wọ́n ọmọ ṣe sábàbí ìyà tó jẹ mí mi ò lè gbàgbé. Àlìmọ́ náà bí lọ́kùnrin. Àlìmọ́ náà bí lóbìnrin ṣàpálẹ̀ mọ́ fún jọ ẹ̀sìn. Torí ìjọba kú níjọ́ ẹ̀sìn tòní kálukú òde yan yẹ̀yẹ́. Wọ́n ní lọ́mọ yìí ti dálẹ̀ lọ. Wọ́n wá ní ẹ̀wà bá wa wẹ̀kú. Èèyàn bíi mẹ́rin ni wọ́n wẹ̀ wá. Lágbájá òjẹ́ ẹ̀wọ̀ yàrá mi. Mi ò nígbà kan rí abẹ́ mi kò lè ṣeéṣe mọ́ níjọ́ òun. Ẹni tá a fẹ́ yọ fọwọ́ kan wá. Ẹ̀dá tó fẹ́ yọ fọwọ́ kan wá. Kò sì ṣeéṣe ká bínú dìde. Ká ṣe fáàrí mọ́ níwọ̀nba. Wọ́n ká fáàrí mọ́mọ́ tún wá ìsọ. Wọ́n ká fáàrí mọ́ tún wá ìsọ. Ikú tí pẹ̀dá tó ń wá sí. Ọmọjọ́ ọdún kò mọjọ́ ọjọ́. Ọmọdé ń dágbé fún tèmi. Ibi abáyọ̀ sí àríwá sísọ. Ẹ̀dá yẹ fi kú yẹ ní ọ̀run. Ẹjọ́ yẹ fi kú yẹ ní ọ̀run. Kọ́níkálùkù ronú ọ̀la. Torí bálọ̀ àmọ́dé. Ó lè pẹ́ ó lè yá àbọ̀ àsìbọ̀. Kò mọ̀ sẹ́ni tó kọjá ẹ̀san. Tíyá bá ti hàn bí bàbá rẹ̀. Bíyá bá ti hàn bí bàbá rẹ̀. Tí wọ́n ń pè kò séwu mọ̀ ń so. Ọmọ ìdákùn mọ́. Wọ́n gbọ́kànlé nìkan ọba tó ṣẹ̀dá rẹ̀ ni ó dì mọ́. Tọ́jọ́ ń bọ̀ lọ́nà tí kú pa wọ́n. Tó ń kálukú dẹrù rẹ̀ gbé. Alágbára tí ìwọ̀nù àdó kò lè rọmọ gbé wọnú àdó. Èrò tí ń rẹ̀lú ìṣára o. Èrò tí ń rẹ̀lú ìṣára o. Tẹ́ bá débẹ̀ ẹ̀ bá ń kí ṣọlá. Ibẹ̀ lẹ́ńkùlé tí ó wúlò mọ́. Agbọ́mọgbé fi wálẹ̀ lọ. Ó tún wá dìjọ́ wò ká tó pàdé. Èrò tí ń rẹ̀lú ìṣára o. Èrò tí ń rẹ̀lú ìṣára o. Tẹ́ bá débẹ̀ ẹ̀ bá ń kí ṣọlá. Ibẹ̀ lẹ́ńkùlé tí ó wúlò mọ́. Agbọ́mọgbé fi wálẹ̀ lọ. Ó tún wá dìjọ́ wò ká tó pàdé. Ìsàsàmọ́hù fàtọ̀rátì. Ìsàsàmọ́hù fàtọ̀rátì. Ọ̀rọ̀ Ọlọ́run fàṣáájú ẹ̀dá. Ẹ wo sánmọ̀ lókè bó ṣètò. Ó ga ó fẹ̀ ó kọjá òye. Ó kọjá mi máa wá ẹ̀dá. Ìjọjọ́ kan ń bọ̀ tí ó dáwó. Lálá tó lọ sókè láwọ́ ẹ̀dá ilẹ̀ náà látún padà sí. Tí kú bá ń gbowó ní àbásanwó. Tó máa jẹ́ràn ní ògbà alẹ́ fún. Ṣùgbọ́n kú kọjá lè kò gbá nǹkan. Ó lẹ́mi bàbá wa lọ́wọ́ òun. Oníṣọ́lá fi wálẹ̀ lọ. Ó tún wá dìjọ́ wò ká tó pàdé. Àsàlátù fáṣáájú ẹ̀dá ẹ̀yọ̀ ń bo Muhammad Gàtẹ̀mí. MC da. Rọ́ìdù da. Salamu alaikum. Àfà Rọ́ìdù. Alhaja wa Fatima ẹ ṣeun. Ó lè dáná làmbá káàkiri. Naam. Nísìn torí tọ́lọ́run tàbí Muhammad Khalifa wa Kamaluddin
alhaja wa ọ̀kẹ́ owó èmi ò mọ̀ ń tẹ́ fún alhaja Fatima tó fi wá o àmọ́ Ìlọrin jìnnà ó sì ṣe fa ó ṣe bó ti máa ń ṣe ó sì ṣe dáadáa ẹnìkan kan ti dìde náà wọ́n náírà. àwọn aláya ojú àgbo yìí kọ́kọ́ fún àwọn ọmọ yẹn ní. ẹ dákun ẹjọ́ kójú ojú àgbo yìí farabalẹ̀ náà torí pé ayé ń wò wá fa àwọn èèyàn ń wò wá nítorí tọlọ́hun bàbá wa yìí ọlọ́run jò dáa fún yín alhaji wa láìfù náà sì ń lọ láìfù ń lọ ẹ dákun tí gbogbo ayé ń wò ó ní outside country káàkiri ẹ dákun torí ọlọ́run khalifa wa Kamaluddin agbọ́magbẹ ìyàwó Saida ẹfún ìyàwó yìí ní kílẹ̀bì kò náà wọn zego ẹfún lówó ọ̀nrẹ̀ gbogbo ọmọ olóòkú pátápátá ṣebí ìyàwó wúrọ̀ ọlá ẹ̀ṣẹ̀un óyá gbogbo àwọn ọmọ olóòkú eléyìn náà lọ́wọ́ fi máa ṣẹ̀lẹ́kùn kí a ti gẹ̀ fún bàbá yín gbogbo àwọn tá a bá wọn wá káwa náà dìde láti ìgbà tá a ti ń sọ̀rọ̀ látẹ̀kàn bàbá yóò dìde wọ́n sì dìde nísìn ọlọ́wọ́ bá ń dúpẹ́ fún yín lódìdí náà gbogbo àwọn ọmọ olóòkú owó yóò tí ìwọ mọ́tò dé lọ ní àwọn mẹ́rin Alhaja wa Fatima Alao àníṣòdé lọ ẹ ṣeun torí ẹni tẹ́ pè wáyé international ni àmọ́ ń gbà mí ìbóde bá ṣe ríra ṣe máa ń ṣe ni lójú ara mọ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ dìde tẹ́ nínú ìyá ìlówó ọlọ́run pọ̀ yín lójú báyìí lọ gbogbo àwọn ọmọ tí yín náà àpọ́nlé ò máa jẹ́ tiwọn bí Muhammadu wa alihi gbogbo tó wọn náà ń bọ̀ lọ́nà kó má padà ẹ dákun nísìnyí báyìí kò sí nǹkan kan tó kù mọ́ ní àǹdà bàbá wa gbà sàláàtì ẹ dákun ẹjá ṣe ṣéèkù ní àǹdà bàbá wa gbà sàláàtì ní àǹdà bàbá wa gbà sàláàtì ìṣàrà ìlú ìsìlámù ìlú mùsùlùmí ẹ dákun ẹ pariwo ṣéhù kẹ́ ẹ pariwo ṣéhù ní ó máa jókòó ní tèmi ó wú kẹ́ ẹ pariwo ṣéhù náà ni bàbá yìí ó fi máa dún nínú sàárè torí wàláhì bàbá wa Abdul Aziz Sharifuddin Ìṣọ̀lá Balógun Sàláàtì kò kéré Sàláàtì o bẹ́ẹ̀ sì ni tọ́lọ́wọ́ bá ó ṣe ní ó ṣe ọlọ́wọ́ bá ní máa ń bí ìfẹ́ ní máa ń dá ìfẹ́ lẹ́nu bàbá wa gbàsálà